dédé wòyí o ẹ̀yin èèyàn wa, ìròyìn Yorùbá rèé láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN. Segun Pryme ló níròyìn yín. Àwọn èèyàn ti ń bèrè wípé ọ̀gbẹ́ni Segun Pryme, ọjọ́ wo la tún máa gbọ́ ròyìn Yorùbá? Níbo ló gbà lọ látijọ́ yìí? Ẹ má bínú sí mi o, orílẹ̀-èdè China ni mo ti ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí látàrí wípé lẹ́yìn tí ọ̀gbẹ́ni Donald Trump tí a mọ̀ sí ẹnudùnrọ̀fọ̀ Mr. Grab them by the lẹ́yìn tó wọlé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, a dẹ̀ ń gbọ́ pé àwa aláwọ̀ dúdú wọ́n máa lé wa padà Áfíríkà o. Èmi sì rò wípé kàkà kíkún má jẹ́ ṣèṣe, a ó fi ṣàwàdànù ni o. Mo wá gborílẹ̀-èdè China lọ láti lọ kọ́ èdè wọn. Ní ìhàó, ní ìṣọ́fún, níyàn híhan, tí ń fún líhan, lọ́ọ̀ tí kan, nà híhan líhan. Ìyẹn ni wípé ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Lẹ́yìn tí mo wá dórílẹ̀-èdè China ni mo wá ń gbọ́ wípé kò sí nǹkan kan o kí n máa padà bọ̀ l'Amẹ́ríkà. Mo sì ti dé báyìí, ẹ kú ilé l'Amẹ́ríkà o, ṣé dáadáa la bá gbogbo yín, ẹ jẹ́ máa bẹ́tò wa lọ. Ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú nínú ìròyìn tòní, ẹ jẹ́ àpolówó ọjà náà, mò ń bọ̀. Ẹ káàbọ̀. Ìròyìn pàjáwìrì tó ń wọlé tọ̀ wá tó ń gbóná fẹlifẹli lọ́wọ́lọ́wọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni wípé àwọn ará orílẹ̀-èdè ọ̀hún wọ́n ti ń kérora o, pàápàá jùlọ àwọn tó kówó wọn sí ètò sogúndogójì tí a mọ̀ sí MMM. Ìyẹn ló ń pè ní money. Àwọn alákòóso MMM yìí wọ́n jáde o, wọ́n sì sọ wípé owó MMM ti oṣù December yìí wọ́n ló ń ṣe mannequin challenge o. That is to say, MMM ti December ó ti gan pa. Ó ti wá di mo kú, mo gbé, mo dáràn báwọn èèyàn ṣe ń pariwo káàkiri nìyẹn o. Àwọn oníròyìn wá jáde síta, wọ́n pàdé bàbá kan tí a mọ̀ sí bàbá no regret. Wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa kí ló rò nípa gbogbo ètò ń ṣẹlẹ̀ sí MMM yìí. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí bàbá no regret sọ. MMM ẹ bèrè kí ni èmi bàbá no regret àrólé tún bàbá àtàrò ń pa ẹ̀. Àánú gbogbo àwọn ọmọ Nàìjíríà ló ṣe mí, àánú dédé yín ló ṣe mí. Èyí tó tẹ̀ wá dùn mí jù ní gbogbo ẹ̀ pátápátá òun ni ìkànnú àwọn tẹ́nàtì mi. Ṣé rí ní ọdún tó kọjá ní last year December, adìyẹ 3 ló kó wá bá mi. Ìgbà tó fẹ́ sanwó olé ẹ̀, ó ní bàbá o, ẹ náìsí o, ẹ gba adìyẹ 3 o pẹ̀lú owó olé mi. Mo rẹ́rìn, mo ṣàdúrà fún. Ìgbà tó wá dọdún yìí lénìí ló ṣẹ̀ṣẹ̀ wá bá mi lénìí sí ló pé ṣé mo mọ̀ pé bẹ́ẹ̀ kàn tẹ́lẹ̀ èmi náìsí o. Ìpè owó tó jẹ́ kóun fi sanwó oṣù December o, òun tí lọ fi ta MMM mo, ṣùgbọ́n wá sọ pé MMM wọ́n ní kán ṣe kí ni, kán dúró di January káwọn tó rówó gbà. That is to say, owó ilé tèmi náà dúró di January o. Mo kọ́kọ́ bú sẹ́rìn, mo ní èmi ò náìsí mọ́ o, mo ti wá di àdìkà àbáṣà báyìí. Mo ní tí kò bá fẹ́ wàhálà kó lọ owó lé mi wá. Ó bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí, ó rí ìdọ̀bálẹ̀ mo wà, mo ní káwọn bọ́ìsì lọ gbé kọ́ lọ yẹ pákó fún. Wọ́n ti gbé sí, wọ́n ti lọ dè mága. Sọ́ngìrì ìwọ́dà ọ̀hún bí bàbá. Sórí mà nìyẹn, ṣé ti dè mága? Ó ń bẹ̀bẹ̀ fún láìfú ẹ̀. Ṣẹ́ṣà ti lẹ́gbó méjì mọ́ lẹ́nu yẹn, plaster mọ́ lẹ́nu ó máa fagbó lọ bẹ́ẹ̀. Tó bá di January 1 tí ò bá rówó mi, ìyàwó ẹ̀ la máa lọ gbé nẹ́ẹ̀sì. Mo jẹ́rìí ẹ̀, ó yá wèrè jù. Wèrè ní bọ́ ìyẹn ṣe rí. Ọ̀tọ̀ níṣẹ́ tí mo rán ó ti jẹ́ṣẹ́ kọjá bí mo ṣe rán lọ. Nǹkan tó máa ṣẹlẹ̀ sáwọn tó jẹ mí lówó kọ́dún yìí tó parí nìyẹn. A máa gbé gbogbo wọn one by one. Nobody tó máa ń jẹ mí lówó tó máa ń lọ scot free o. Kọ́ máa lọ yá wèrè dé ìkí àmì omi ò gbádùn o. Ẹ bá mi sọ fún wọn nílé iṣẹ́ yín lọ. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn hàn látẹnu bàbá no regret. Àmọ́ ọ̀rọ̀ tèmi ní fún yín rèé, ẹ̀yin tẹ́ fẹ́ máa fowó ṣe sogúndogójì tó jẹ́ pé ẹ fẹ́ máa kọjú lágbẹ̀ tó gbóná, kàkà kẹ́ máa kówó yín sí MMM, ẹ lè máa fowó ta bíi kàlòkàlò. Ṣóyè yín ẹ máa fowó ta bàbá Ìjẹ̀bú. Bóyá tẹ́ bá ṣe bíi ọdún 4 sọdún 5, bóyá títí ọdún 10 ṣá, ẹ ṣàjẹ́ owó yín padà. Àmọ̀ràn tèmi ní fún yín nìyẹn, kò jù báwọn lọ. Ní orílẹ̀-èdè Nàìjíríà yìí bákan náà là ń gbọ́ wípé olórí àwọn gbẹ́kẹ̀yìdè àti olófòófó ní orílẹ̀-èdè ọ̀hún, arábìnrin Linda Ikeji, ó ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ bọ̀rọ̀ gidi kan, ọkọ̀ tí a porúkọ rẹ̀ ní Range Rover Autobiography. Ó rà á fún ara rẹ̀ láti fi ṣe kérésì ní ọdún 2016 yìí. Bákan náà ó sì ra mọ́tò fún ìyá rẹ̀. Eléyìí ló jẹ́ káwọn èèyàn máa wò pé àsowó ń bẹ nínú òfófó ṣíṣe.
owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn èèyàn ṣe ń pariwo wípé nǹkan ò rọgbọ nílùú Nàìjíríà tó recession làwọn èèyàn pariwo kiri o. Eléyìí jẹ́ nǹkan tí a lè wò tá lè kọ́gbọ́n nínú rẹ̀ wípé bó tiẹ̀ jẹ́ wípé recession ń bẹ nílùú tẹ́ ẹ bá tẹpá mọ́ṣẹ́ Ọlọ́run á gbàdúrà tiyín náà ẹ máa tẹpá mọ́ṣẹ́ ẹ máa ṣe èyí tó jẹ́ kí ẹ lè ṣe. Èmi gan fẹ́ ra autobiography ẹ jọ̀wọ́ ẹni tí ẹ̀mí Ọlọ́run bá ń bẹ nínú rẹ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí Ọlọ́run lè sọ sí yín lọ́kàn kẹ́ wá ra autobiography fèmí náà kẹ́ tó rà ẹ kàn kówó yẹn wá kẹ́ kó fún mi Olúwa ní fi ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ máa bá ròyìn wa lọ. Ẹ já lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà o níbi tá ti ń gbọ́ ròyìn nípa ọ̀gbẹ́ni ògbóǹtarìgì akọrinta Olúwakàníyè ìwọ̀ oòrùn tí a mọ̀ sí Kanye West. Arákùnrin yìí ni ọkọ arábìnrin Olúwakẹ́mi Kardashian tí a mọ̀ sí Kim Kardashian. A gbọ́ pé bí ọ̀sẹ̀ méjì tó kọjá ni atẹ́gùn burúkú kan fẹ́ sí Olúwakàníyè ní ọpọlọ o. Ó wá bẹ̀rẹ̀ sí ń ṣe kọ́ńskọ́ń ó bẹ̀rẹ̀ sí ń ṣe ngàngàn wọ́n ti wá lọ tì í mọ́ ìyẹ̀wò báyìí láti rí i pé ó gba ìtọ́jú tó péye. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bí àná sí ìjẹta ẹni ọ̀gbẹ́ni Olúwakàníyè ti wá jáde nínú ìyẹ̀wò ó dàbí pé ọpọlọ rẹ̀ ti wá ṣe kíni ó ti wá ń balẹ̀ ara rẹ̀ ti ń balẹ̀ díẹ̀díẹ̀. Pàápàá jùlọ àwa rí pé Olúwakàníyè lẹ́yìn tó jáde síta yìí ìṣe ló lọ ṣe adárípọ́n àfi bí Ọlámídé Bàdó bẹ́ẹ̀ bá rí ẹ máa rò bóyá ó ń bọ̀ ní Olic tó máa ṣẹlẹ̀ ní December yìí ni ní Èkó hotel ìyẹn lẹ́kọ̀ọ́ ní ìlú Nàìjíríà bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn tó wá ṣe léyìí tán àwa rí wípé ọ̀gbẹ́ni Olúwakàníyè yìí nǹkan tó máa kọ́kọ́ ṣe lẹ́yìn tó jáde láti ní ìyẹ̀wò ni wípé ó wá lọ tọ olórí orílẹ̀-èdè Amẹ́ríkà arákùnrin Donald Trump ó tọ̀ lọ ó lọ sọ wípé I am loyal to the government tí ó ẹ jẹ́ wo díẹ̀ nínú nǹkan tó sọ nígbà táwọn méjèèjì tó fojú ríra wọn. ẹ̀jẹ̀ mi lélẹ́yìí èèyàn mi dẹni pàdé mi jùjùjù àwọn eléyìí dáyàn mọ́ wọn ò rí bá àwọn kan. Ọ̀gbẹ́ni Kẹ́yìn ẹ̀jẹ̀ kí ló mú yín wá sí ìgbà ilé nìyí ní àti Ọlámídé Bàdó ṣe ọ̀rẹ́ àtọ̀rẹ́ nítorí ẹ̀ méjèèjì lẹ́jọ́ darí pọ́n. èyí fún wọn ṣẹlẹ̀ sọ fún ọkọ tẹ̀yìn àti ọ̀gbẹ́ni Trump jọ sọ. àwọn ọmọ kan fẹ́ sọ pé bàbá àyà yàn ìtasọ náà tó yọjọ́ máa lọ. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o látẹnu ọ̀gbẹ́ni Donald Trump. Ìròyìn wo ní rẹ̀ jù báyìí lọ lọ́jọ́ tòní o àwọn máa rí yín lọ́jọ́ tó ń bọ̀ ẹ ṣé gan ẹ kú sùúrù ẹ kú àfaradà ẹ̀yin olólùfẹ́ wa gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi ọmọ yín náà ní Segun Pryme ó dàbọ̀. My country people